Ó mú hammer sínú bag. Ìyẹn lé kan driver. Ó mú hammer sínú ká tó kúrò nílé ni o. Ó ti arrange hammer sínú bag pẹ̀lú okùn. So nígbà tá a máa débẹ̀, máa débẹ̀ báyìí àwọn woman yẹn tó wọlé. Ó ti lọ inú store wọn, ó ti lọ má dá jáde. Ó sì mú ní ká mú dání. Ó ní ká mú dání. So báyìí mú hammer yẹn. Okay, òun má dání. Ó wá mú àdá yẹn fẹ́ mi. So bí ìbọn wà lọ́wọ́ Kofi. So àṣà wà nínú ilé. So bó máa di nǹkan bí around after 1. Nǹkan bí after 1. So bí àwọn madam yẹn bọ́ dé nìyẹn. Nígbà tó máa dé nsìn, tó máa wọlé, àwa dì síbi ibi dining wọn. Ibi dining wọn la wá dì sí. You are welcome to Drivetv. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Ahmed Odetola. Báwo ló ṣe jẹ́ kí ni ó ṣẹlẹ̀? Báwo ló ṣe tẹ́ fi bára yín bí tẹ́ wà yìí? Ní on the 31st. On the kíni? Ní on the 31st. So 31st ọjọ́ wo ṣùgbọ́n? ní December. Kí ló ṣẹlẹ̀ ńjọ́ yẹn? So ní December mi wálé fọ́dún. So ìgbà tí mo wálé fọ́dún yẹn ní alẹ́ ó wà rẹ́rìn mo dé Ògèrè mo ń gbé. So ìgbà tí mo máa wálé, so mo wá rí ìgbà tí mo máa dé Abiola way. So bí mo ń bọ̀, mo pe ọ̀rẹ́ mi. Kí lorúkọ ọ̀rẹ́ yẹn? Kofi lorúkọ ẹ̀. Kofi. So mo wá pè nípa Alpha ibo ló wà. So mo wá pè ní pé Alpha ibo ló wà, mo ti ń bọ̀ l'Abẹ́òkúta fọ́dún. So ó wá ní òun wà ní hòtẹ́ẹ̀lì kan. Hòtẹ́ẹ̀lì yẹn wà ní Òkè Lantoro. So ó wá ní kí bá wọn ní hòtẹ́ẹ̀lì yẹn. So mi máa dé hòtẹ́ẹ̀lì yẹn ní nǹkan bí around 7 lálẹ́. So mo máa lọ bá Kofi ńbẹ̀ pẹ̀lú àwọn tọ́jọ wàṣà. So nígbà tá a wá débẹ̀, ó jà ní kí ni mo fẹ́ mu, mo ní máa mu trophy. So ó wá fún mi ní trophy mu. Ó ní Òkèrè ló ń gbé, ó wá síbí wá láti. Ọmọ Abẹ́òkúta ni mí. So mo wá wálé fọ́dún. So nígbà tí mo máa nígbà tá a wà níbi tá a ti mu trophy yẹn, so mo wá rí bọ̀bọ̀ Lékan yìí. Ta ló ń jẹ́ Lékan? Báwo ló ṣe jẹ́ sí yín? Ọ̀rẹ́ náà ni wá. Ó mọ̀ tẹ́lẹ̀. Mo mọ̀ tẹ́lẹ̀ bọ̀ ó ti pẹ́ tí mo ti rí. So ọjọ́ yẹn mo wá tún rí again. So ìgbà tí mo wá rí lọ́jọ́ yẹn wá sọ pé àǹfààní pé òun ti ń wá mi. Kofi gbójú sókè o. Ó ní òun ti ń wá mi. Ní pé a ní ọ̀rọ̀ tá a fẹ́ sọ. So àṣà ìwà ni tá a ti mọ̀ tí yẹn àmọ́ tí. So ó wá nígbà tá a kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn, nígbà tá a wá dé Abiola way tá a dé junction Amadojutimi ló wá ń ṣèwà sọ fún mi pé ṣé Kofi ò sọ fún mi. Ó ní ṣé Kofi ò sọ fún mi nǹkan tí òun sọ fún Kofi ni. Mo máa ní kò sọ nǹkan fún mi. Ó wá ní ọ̀gá òun kan ní pé òun fẹ́ ká lọ bá níbi ká kọ̀ tẹ̀lé ara rẹ̀ mọ́ kó fún wa lówó. So bá a ṣe ó wá ní Kofi ò sọ fún mi o. Ó wá ní okay. Ó wá ní kí n béèrè lọ́wọ́ Kofi náà. Ní pé kí n béèrè lọ́wọ́ kó má béèrè lọ́wọ́ Kofi. Kofi wá ní ní pé ó sì padà sọ fún ẹ. Mo wá ní ẹ̀. Ó wá ní Alpha báwo ni wọ́n rí sí. Mo wá ní kò sí wàhálà tó bá ti yá. Jẹ́kọ̀rọ̀ ẹ̀ yé mi pé kọ́ ṣé kẹlọ bá kẹtọrọ owó lọ́wọ́ ọ̀gá ló sọ àbí báwo ló ṣe kẹlọ jà ló lè. Ó ní ká lọ bá wọn ká lọ gba owó lọ́wọ́ wọn. Gbowó báwo ṣé kàn fún yín lówó ni. Ká lọ jalè náà ni. So ìgbà tá a máa dé okay, ó wá sọ fún mi pé ó ti sọ fún mi. Gbogbo sọ fún mi sí ìnáwó wá gba nọ́mbà mi lẹ́sẹ̀kẹsẹ̀. Ìyẹn bọ̀bọ̀ Lékan. Ó wá gba contact mi ní alẹ́ ọjọ́ yẹn. So ó gba contact mi yẹn. Aṣáájọ wà bẹ́ẹ̀ yẹn ṣá. Ó wá ní pé kí n má worry o, ní pé tó bá ti di around 9 to 10 ní pé àwọn máa move. Aṣá wà bẹ́ẹ̀ yẹn. Ó wá ní kí ni mo fẹ́ mu. So ó tún wá fún Kofi náà ní ògógóró. Ìyẹn ògógóró. Wọ́n ti wádìí jẹ́ kó yé wa wípé wọ́n ti pè tẹ́lẹ̀ porúṣẹ́ bẹ́ẹ̀ ó máa wáyé ìwọ fi wá s'Abẹ́òkúta. Rárá, èmi kọ́ wálé fọ́dún ni. Iṣẹ́ kí ni wọ́n ṣe lókèrè? Electrician ni mò ń ṣe. Nǹkan tó mú tó fi irú iṣẹ́ bẹ́ẹ̀ lọ, iṣẹ́ ìjọ máa ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ni. Rárá, àjọṣe iṣẹ́ bẹ́ẹ̀ rí. Kí ló dé tí wọ́n gbà ní kété tó sọ fún ẹ pé a fẹ́ jalè? Irọ́ kò sọ pé bí a fẹ́ lọ jalè. Ó kàn ní ká kọ̀ lọ bá ọ̀gá òun ká kọ̀ lọ halẹ̀ mọ́. Ní pé ká gba
èmi tẹ́ mọ̀ pé ìbọn wà nílẹ̀ mi mọ̀ pé ó níbọn pé ta ní níbọn pé ta ló níbọn. mi mọ̀ pé Kofi níbọn lọ́wọ́. bọ́ọ̀lù ó ṣe wá máa padà mọ̀ pé Kofi níbọn lọ́wọ́. So ní ta fi ń sọ̀rọ̀ yẹn kí ta fi ń sọ̀rọ̀ yẹn ni Kofi sọ pé nígbà fà ṣàkámọ́ ṣe wà lọ mo wá ní kò sí wàhálà ní pé ṣé kò ní sí wàhálà ṣá òun náà dẹ̀ fi mí lọ́kàn balẹ̀ ní pé kò ní sí wàhálà. So ìyẹn lè kàn gbé kí n máa ó ní kí n máa fọ̀ gbé kó. ìgbà tẹ wá débẹ̀ báwo lẹ ṣe débẹ̀ báwo lẹ ṣe rẹ́ nìyẹn mú báwo lẹ ṣe ṣe gbogbo ẹ̀ sọ ní ìṣòro lápára. So báyìí wá débẹ̀ òun ló mọ gbogbo ẹ̀ èmi ò ìyẹn lẹ́kàn driver hàn ó dẹ́n pé òun ní driver hàn òun ló mọ gbogbo in and out bẹ̀ èmi ò débẹ̀ rí ọdún òun àti Kofi ó ti jọ ń plan ẹ̀ tẹ́lẹ̀ kémi tó dé èmi ò mọ̀ pé ó ti ń plan ẹ̀ bí mi ṣe dé mi kọ́ ni kí n wálé fọ́dún ni. So bí wéé báyìí débẹ̀ ó ṣáà jump wọlé ó fò fẹ́ǹsì wọlé ìyẹn lẹ́kàn ló fò fẹ́ǹsì wọlé. So bóyá fò fẹ́ǹsì wọlé sìn ó ti ní key lọ́wọ́ ní nǹkan bí around 11 to 12 lóru àbí lọ́sàn-án ní alẹ́. So bóyá fò fẹ́ǹsì wọlé báyìí ó dẹ̀ ṣí gate yẹn láti inú àwa wọlé. So báyìí fẹ́ wọlé ọ̀kadà la gbé lọ ọ̀kadà yẹn já wa sí kí ló kọ club yìí ìwé ìròyìn ó já wa sí ìwé ìròyìn. So àwa trek wọlé ó ní àwọn security wà níbẹ̀ ní pé bọ̀ a kò gbélé lérò ni a mọ̀ rí tẹ́lẹ̀. So báyìí dé ibẹ̀ yẹn òun ló kọ́kọ́ jump wọlé sínú fence bóyá jump wọlé ó ṣílẹ̀kùn látẹ̀yìn bóyá máa ṣílẹ̀kùn báyìí a kò rí ajá ńlá. So báyìí máa rájá yẹn báyìí mo ní èmi ò lè wọlé o ó ní kí ká má wọrí ó kọ́ mú ajá yẹn ó dẹ́n pé ó mọ ojú ajá yẹn. So ó wá mú ajá yẹn lọ sínú cage ẹ̀ ó wá lock ẹ̀ ó wá ní ká wọlé. So bá ṣe wọlé tó báyìí wọlé a ṣáà wọlé sínú compound ó tún mú another key again ó tún fi ṣílẹ̀kùn main entrance. So bí ó yẹ ṣílẹ̀kùn báyìí a kò wọlé ni a wà nínú ilé láti nǹkan bí around 11 yẹn. Kò sí anybody nínú ilé bá a ṣe ń lọ yẹn ó ti check church ó ti rí pé ó wà ní church òun ló check church ó ti mọ̀ pé ó wà ní church. So ó wá ní ká máa lọ. So báyìí wọlé a ṣe wà nínú ilé èmi mú bí bottle water mo mú bottle water ní fridge mo mú. So òun náà ó mú ọtí kan jáde nígbà ká máa mú ní ìmọ̀ ọtí. yàtọ̀ sí ìbọn kí làwọn nǹkan mìíràn ní ẹ tí kò dání. òun ó mú hammer sínú bag ìyẹn lẹ́kàn driver ó mú hammer sínú ká tó kó nílé ni ó ti arrange hammer sínú bag pẹ̀lú okùn. So nígbà tá a máa débẹ̀ báyìí tọ́wọ́n pé àwọn woman yẹn tó wọlé ó ti lọ inú store wọn ó ti lọ má dá jáde ó sì mú ní ká mú dání. So báyìí mú hammer yẹn òun má dání ó wá mú àdá yẹn fẹ́ mi. So bí ìbọn wà lọ́wọ́ Kofi so àṣà wà nínú ilé. So bó máa di nǹkan bí around after 1. So bí àwọn madam yẹn bọ́ dé nìyẹn nígbà tó máa dé nsìn tó máa wọlé àwa dì síbi ibi dining wọn la wá dì sí a kò wá dì síbẹ̀. So bọ́ọ̀ ṣílẹ̀kùn tó wọlé báyìí lẹ́kàn kọ̀ súnmọ́ wọn ni tó máa súnmọ́ wọn. kí lẹ fi bojú. a fi kankan bojú. lẹ́kàn àti Kofi àti wọ kí lórúkọ tiẹ̀ náà. Ahmed. ó yá tẹ̀síwájú ẹ̀ fi kankan bojú. a fi kankan bojú. So bí ó ṣe súnmọ́ wọn ló súnmọ́ wọn bóyá súnmọ́ wọn báyìí ó kọ́ ní kí ó lie down ni lẹ́kàn ló sọ bẹ́ẹ̀ òun ló súnmọ́ wọn ó gba ìbọn lọ́wọ́ ilé. So ó wá fi control wọn gbé kọ́ lie down. So bọ́ọ̀ lie down èmi wà pẹ̀lú bàbá yẹn ẹsẹ̀kẹsẹ̀ bọ́ọ̀ bí bàbá yẹn ṣe lie down èmi àti Kofi la aṣọ bàbá yẹn lókun lọ́wọ́. So òun wà pẹ̀lú màmá yẹn òun àti màmá yẹn jọ ń sọ̀rọ̀ mímú nǹkan tó jọ ń sọ ọjọ́ ṣàjọ ń sọ̀rọ̀ jẹ́jẹ́. So àwa wá padà wá ní kémi wá bá ìyá yẹn kóun wá bá bàbá yẹn. So ó wá bá bàbá yẹn ní pé kó fún wa lówó ní pé ibo lówó wà
bí kò gbówó jáde bàbá yẹn wá sọ pé òun ò náwó lọ́wọ́ nígbà ọmọ òun ṣẹ̀ kú ni bí kájọ ká ṣàánú òun nígbà òun ò náwó lọ́wọ́ so lẹ́ẹ̀kan wá sọ pé ẹ̀ náwó lọ́wọ́ kẹ̀ kíníkan ẹ gbówó jáde fún àjàre so bí ó ṣe gbé jọ́tà kan nìyẹn ó bá kọ ó ní kí n mú account number mi wá so mo máa kọ kúdà account number mi mo kọ síbẹ̀ ni bàbá yẹn wá ní òun máa ṣe transfer fún wa. transfer èlò. lẹ́kan wọn àti lẹ́kan ló ń sọ̀rọ̀. transfer ṣé kò padà rárá láti. mi ò rárá ó wá try tọ̀rọ̀ mi yẹn ó try bank account mi yẹn so bank account mi yẹn kò lọ so bí kò ṣe lọ yẹn òun wá mú account tọ̀dọ̀ ẹ̀ ìyẹn lẹ́kan ó wá mú account tọ̀dọ̀ ẹ̀ ó wá kọ sínú jọ́tà yẹn so bàbá yẹn wá ṣe transfer yẹn ó kọ́ ṣe 200,000 so lẹ́yìn tó ṣe 200,000 ó ti wá ní 200,000 ó ṣe máa ṣe 200,000 nígbà owó yẹn kéré o bí ó wá tún ní pé bàbá yẹn ṣe ní pé bàbá yẹn wáìnì òun ni kíníkan nípò máa pa yín o so bàbá yẹn wá ní pé ọmọ mi ní pé ẹjọ́ ń tó ọ lọ nípò máa ṣe iye tẹ́ bá fẹ́ fún yín ní pé kẹjọ ká má pọ̀ òun so bí bàbá yẹn wá ní òun máa ṣe 1 million bàbá yẹn kọ́ ṣe 1 million again. 1 million. ó jẹ́ 1.2. ó jẹ́ 1.2 bóyá ṣe so àkáǹtì bàbá yẹn kò lè ṣe transfer mọ́ bí ó ti ṣe transfer látàárọ̀ so kò lè lọ mọ́. lẹ́yìn tẹ́ wá gba 1.2 million lọ́wọ́ bàbá yẹn kí ló fà á tẹ́ ẹ pa àti pé ìwádìí jẹ́ kó yé wa pé wọ́n ní nínú yàrá yẹn lẹ́yìn ìbẹ̀lẹ̀ pàṣẹ wá ṣẹ̀ṣẹ̀ gbé lọ sókè láti lọ dáná sun báwo ló ṣe jẹ́. so bí a ṣe ń bá bàbá yẹn sọ̀rọ̀ lọ́wọ́ eléyìí ti lọ bá ìyàwó yẹn nígbè kọ́ bá lẹ́kan ó ti lọ bá bàbá ìyàwó yẹn nígbè kó corporate nígbè owó tó sẹ́yìn yẹn ó kéré so ìyá wọn sọ fún bàbá yẹn nígbè dáàdi ẹ bá wọn ṣòwò bàbá yẹn wá fẹ́ try another bank so ibi tó ti bàbá yẹn ti ń try another bank yẹn kò lọ so bí lẹ́kan ṣe mú àmọ́ ọwọ́ ẹ̀ nìyẹn nígbè ẹ̀ lè bá kọ ẹ̀ ń sọ̀rọ̀ gbé fọ́ àmọ́ mọ́ ìyá yẹn lórí nìyẹn. lẹ́kọ̀ọ́ ló fọ́ àmọ́ mọ́ ìyá lórí. bẹ́ẹ̀ni. nínú yàrá àti nínú sitting room. bóyá báwo ni bàbá ṣe wá kú. so bí bàbá má bínú ó sọ wípé ẹ di owó bàbá àti bẹ́ẹ̀ àti dọ́wọ́ bàbá. báwo ni bàbá fi wá ṣe transfer fún yín àbí fúnra yín lẹ fi fóònù ṣe transfer bàbá. irọ́ bàbá di ọwọ́ wọn. ẹlẹ́ẹ̀dì ọwọ́ àtẹsẹ̀ kan tó kọ́kọ́ sọ tẹ́lẹ̀. ok á di ọwọ́ wọn. báwo ni wọ́n ṣe wá ṣe transfer. fóònù wà lọ́wọ́ bàbá yẹn ló ń ṣe transfer lórí bàbá yẹn sọ fún bóyá pé píìnì rẹ o bóyá tẹ̀síwájú. so bí lẹ́kan ti pa àwádó ti bàbá yẹn so lẹ́kan ti pa ìyàwó ó fọ́ àmà mọ́ wọn lórí bí lẹ́kan ṣe fọ́ àmà mọ́ wọn lórí eléyìí wọn sọ pé báyìí tó máa fọ́ àmà mọ́ bàbá yẹn lórí ni pé nǹkan tó sọ kọ́ la wá ṣe yìí náà lórúkọ òun bàbá yẹn ṣe bí bàbá yẹn ṣe rí orúkọ òun nígbà tó jẹ́ pé òun ló ń bá wọn ṣiṣẹ́ ó dẹ̀ máa ń gbowó oṣù níbẹ̀ ó sì mọ account number yẹn ó wá ní nítorí ẹ̀ ni òun ṣe pa ìyàwó so ibi tí ó ti wá ń drag wọ́n sọ pé òun ti dáhùn wípé ó máa di wàhálà so bí bóyá lọ mọ́bẹ nìyẹn Kofi ní pé òun máa kú dú ní pé ká kú dú bàbá yẹn náà so bí Kofi ṣe dú bàbá yẹn nìyẹn. Kofi ló dú bàbá yẹn lọ. Kofi ló inú living room mọ. báwo ló ṣe wá jẹ́ pé iná ṣe yọ lókè báwo lẹ ṣe kó wọn lókè lọ sún mọ́. so bí tí ó ṣe dú bàbá yẹn kò pẹ́ díẹ̀ báyìí ó ní àwọn ọmọ yẹn dé àwọn ọmọ bàbá yẹn a dẹ̀ ti ní ká máa lọ nígbà tí nǹkan yẹn ti ṣẹlẹ̀ so lẹ́kan wá ní pé òun ò lè fi bíbá ilé báyìí o ìyẹn bóyá ẹ̀jẹ̀ ṣe pọ̀ nílẹ̀ báyìí òun ò lè fi ibẹ̀ lẹ̀ báyìí o so òun ló wá lọ mú mọ́bà ń tà pẹ̀lú bucket ó bomi sí òun ló ń ṣe tó ń para tó ń lọ tó ń para time jẹ́ ti ń lọ nǹkan bíi tó 4 nìkan yẹn so máa ní irú ìjọ́ wo ló fẹ́ ṣe gbogbo eré ìdá bí ká máa lọ wá ní àwọn ọmọ tó wà nílé nǹkan so ok bí ọmọ yẹn ṣe dé yẹn ó kọlẹ̀kùn sitting room ó rí i pé everybody ò ṣí ilẹ̀kùn so bọ́ọ̀lù lọ gba àwọn ọmọ yẹn ṣe lọ gba ẹ̀yìn wọlé nìyẹn so ìbọn tó wà lọ́wọ́ Kofi ó wá súnmọ́ ní bóyá sílẹ̀kùn òun àti lẹ́kan so bóyá sílẹ̀kùn ilẹ̀kùn kitchen yẹn
so ó wá fìbọn yẹn control wọn ní pé kó dọ̀bálẹ̀ sínú kitchen so bó dọ̀bálẹ̀ sínú kitchen so aṣáà mú eléyìí wá padà sọ́dọ̀ àwọn dádì yẹn ìyẹn lẹ́kan wá padà sọ́dọ̀ dádì yẹn ó wá ń wọ́ wọn lọ sókè so aṣáà di àwọn. lótìtọ́ ni wípé inú yàrá rẹ̀ pa wọ́n sí inú sitting room inú sitting room ẹlẹ́ wọn lọ sókè òkè ẹlẹ́ tí wàá da iná sun wọn. àwa jọ wọ́ wọn wá ní káwọ́ wọn lọ sókè nípò máa nu gbogbo bẹ̀ yẹn àwa wọ́ wọn lọ sókè àti dádì yẹn àti mọ́mì yẹn so àwọn ọmọ yẹn àwa dé wọn lọ́wọ́ sẹ́yìn nínú kitchen so báyìí dé wọn lọ́wọ́ sẹ́yìn sínú kitchen àwa sọ pé nípa àwọn ọmọ yẹn ti rójú òun pé kí la lè ṣe fún ọmọ ó wá ní ká máa kó ká lọ dump wọn sí odò. ta ló máa ìdí àyẹn wá. ìyẹn lẹ́kan torí òun ló mọ mọ́tò wa àwọn ọmọ mọ́tò. so mọ́tò tó àwọn ọmọ yẹn gbé wọlé wọn la wá padà gbé àwọn ọmọ yẹn sínú boot. so lẹ́kan wá ní pé òun ò lè fi gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ yìí òun lè filẹ̀ bẹ́ẹ̀ so ó wá wọnú store wọn ó wá gbé petrol jáde so ó wá fi petrol sí inú àgbé wa ó wọnú mímọ́ tó ti gbé petrol jáde so bóyá gbé petrol jáde nìyẹn so ó ṣáà fi petrol yẹn ó dà sí gbogbo inú òkè yẹn ó wá ní láìtà so wá sálẹ̀ wá wọnú kitchen wá láìtà so a dẹ̀ ti gbé àwọn ọmọ yẹn èmi àti Kofi àti gbé àwọn ọmọ yẹn lọ sínú boot so wá ní kó wá gbé mọ́tò yẹn kó gbé lọ síta ká gbé síta nínú compound kó tó ṣáná sí so bóyá gbé mọ́tò yẹn síta báyìí àyọ̀ǹda mọ́tò yẹn a ti gbé lọ sí tó gate lọ́dọ̀ àwọn àbúkí kan bọ̀bọ̀ òsùnmọ̀ kan ló ṣá bẹ́ẹ̀ ni ata ní 130. 130,000. gbogbo owó tó wà lọ́wọ́ yín wá jẹ́ 1.30. àwọn fóònù wọn kọ́. àwọn fóònù wọn adáná sun wọn díẹ̀. Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. My name is Kïllëd Ex-Cbn. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó o bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv, driving you around the world.